wọ́n sì fi àṣẹ ìdúpọ̀ náà ní pẹ̀lú àlàáfíà pẹ̀lú ìdùnnú alhamdulilayi rabbil alamin ọba àfa wa Muhammad Jami ọkì wọn abu Muhammad Jami Albarudi Abu Hanif Adio ọba yìí dúpẹ́ ọba jẹ́ sáyé wà lẹ́kọ̀ọ́ arakumullah ọdún náà náà oríire o ọba yóò fẹ̀mẹ́ kà sí àárín àtìyàwó lọ́jọ́ àmín fẹ́lẹ̀ jẹ́ ọmọ Hanif abẹ́kọ̀ọ́ ọgbọ̀n bí Hanif báyìí bí Hanif àmín ọgbọ̀n lọ́wọ́ bọ́dé wà sẹ́kọ̀ báyìí lọ́kọ̀ àmín barakallahu fikuma àmín baraka alaykuma àmín àmín ilé bá ìjọba ìjọba ìgẹ́jì tẹ́ẹ̀rí ìjọba àjọpọ̀ ìjọba àfá mi má di arúgbó yìí gẹ́gẹ́ àwọn ọmọ ìbọ̀tẹ́ tó ṣe hafizahullah àfá wa gbà àṣírí bá ní ilé àfọ́bá ní wọn kíyèsí wọn hafizahullah bí wọ́n ti sọ̀rọ̀ sáájú lọ ìwò mọ̀sálà tọ́lọ́tọ́lá wọn ni wọ́n ní ọ̀rọ̀ náà sọ gán ọmọ ìsẹ̀kọ́ ìlú àmín tẹ́ẹ̀rí ìjọba àbọ̀ má di arúgbó yìí ó tó wá jẹ́ jókòó àhás power وتوان وده الدكتور الذي احترم بذكر اسمه احمد رجل ابو السلام عبد الله سلام فاتري ايوه جامعة الإحسان جامعة إحسان سيبو دا باوان سي بلو الدكتور عبد السلام c'est projetti pas essayé wọ́n jogún ẹ̀ wọ́n sì ti ṣe ó ti pẹ́ sẹ́ẹ̀kọ́ ọlọ́run fún ara gẹ́gẹ́ ọmọ pè dáadáa ṣe ní ọ̀tọ́ ọmọ pè dáadáa ṣe o ó lè ní dára kọ́ bẹ́ẹ̀ sí dáadáa lọ́kọ́ wá rẹ̀ lọ lórí ẹ̀ kò dẹ́ tó ṣe tó rà mọ̀ ìsìlámù ọjà kan bẹ̀ ọlọ́ba àgbẹ̀ bá mi fọ́ lé mi gbọ́ tàbí bíà. ìyàwó tó ń sàǹsẹ̀ yìí ẹ wò ó báwọn àfa wa ṣé kò náà láti rí ìtọ́lọ́ra wípé ọ̀rọ̀ ìmú ọlẹ́mìí kan ẹ wò bẹ́ẹ̀ ẹ wò níbi láti sọ àjẹ́lá ẹ̀ sọ̀rọ̀ nígbà tó sọ̀rọ̀ pé olùkọ́ ti parí náà nù láti dé ilé ìjáde lọ wá àsìkò àwọn fẹ́ ṣe ń lu wá ní ilé ìsábà lọ tó lè kọ́ bọ́ sí programu tí lè fi jáde a ní programu diploma sábìtì lọ́jọ́ kan tàbí ṣe ní ìlú jáde pápá ní kí ìbá tó bá gbé pẹ́ ọmọ tá a bá ní pé kí n wá mo pe gbọ́ àwọn ilé kíkọ́ náà pẹ́ jọ ṣe eré lẹ́yìn ọ̀tọ̀ ni ọ̀tẹ̀ tó ké sí mi ìyẹn látẹ́pẹ́ tó lọ́kàn mi ni ṣé ẹ bá pé kí n máa bọ̀ tí bá sùn ẹ̀wọ́n pọ̀ jù ní pé máa bọ̀ náà ma tó fún àfa wa tó àmì Islam ní ìwà tó kálukọ́ mọ̀ nígbà mọ̀ pé wọ́n fẹ́ ròyìn iṣẹ́ dọ́kítọ́rù ọ̀lẹ́ ìwà ni ọlọ́run bọ̀ ní ìwà yìí tó bá ti ń rí ẹ ó ti wọ́n bẹ́ẹ̀ ti wá ilé tó ń wọ́n ti jáde ilé ọ̀pọ̀lọpọ̀ ìsìlẹ̀ àbọ̀ máa di àrọ́bí ọlọ́ọ̀bá bá ní pẹ́sẹ̀ntì náà ìwọ́lọ́ọ̀bá àmín bá ní pẹ́sẹ̀ntì náà bá ní sẹ́yìn àmín àwọn fáwa sẹ́yìn rí àti oṣù àtàwọn yìí àwọn àpá oṣù pẹ̀lú ẹ̀rọ ilé àti ọjọ́ Saudi Arabia àfọlùmí tó kọ́ nìkan wọn àti ìròyìn mọ́ká ìròyìn mọ́ká ìròyìn sí ájì àmọ́ olùrò fún káàsì náà ó ní pé àwọn ọmọ kọ́ pé orígun ọlá gbọ́dọ̀dún àṣàmúlò mọ̀já màdún bàkà sọ̀rọ̀sọ̀ ọ̀dẹ̀ ajá nínú ìpìlẹ̀ hajj náà ti sọ ní àá bọ́lọ̀ tí wọ́n kọ́ àlára jí ìjọ bọ́lọ̀ tí wọ́n kọ́ jọ ẹnìkan wọ́n jọ lọ́la ní ẹnìkan jẹ́ kìnnìkan ní gbogbo ọjọ́ pọ̀ tí wọ́n jọ jókòó pọ̀ ẹnìkan wọ́n ní mẹ́rin pẹ́lẹ́ yìí ọba àlú olówó táníkà sẹ́ẹ̀rí bọ́lọ̀ tí wọ́n àjọ ní lórí àdédé àmì àtàwọn àfà wa àwọn ṣẹ́ẹ̀bù wa màmúlẹ̀ àtàwọn ìlú náà tọ́jú pé àkórí fún wọn fún amọ́ra wa ọ̀la gbọ́dún àjìnàsíra wa àṣàmúlọ́ọ̀mù já màmú kódà ọlọ́ni kọ́ mọ̀ ọ́n máa tó àwọn akójọ ṣètò láàrin wa wò. kò rí bọ́ wà lábòdò wájà mọ́ ṣàmàlú. ọ̀gá àṣìfẹ́ sọ̀rọ̀ ní bẹ́ẹ̀ náà kọ́ni adarí náà. ọjọ́ adarí náà rò. ìdílé náà dé àjọ máa jẹ àjọ máa mú bẹ́ẹ̀ ni ọ̀gá àjọ máa jẹ àjọ máa mú sẹ́yìn àwọn afọ àwa tí bá ní wọn sọ̀rọ̀ wọn èyí sì fi gbà lásìkò àmọ́ ó ti tó kí n sọ pé Jami'atul Ihsan yunifásitì wa ó lọ sí ẹ̀fà wa. sàlámù àrísí ìkàrọ̀mí. bàbá wa sùúrù. aládọ́kẹ́ tó rí láì wọlá. bàbá wa kárọ̀m lọ́wọ́ kó ṣe wà ṣe tó fún àmì ìsìlá. àmàtàlẹ́ kò fọ́ra sí Yorùbá. kí ni ọmọ nǹkan tó
dàrú àwọn ọlọ́run tó kúrò ọmọ ìgbésẹ̀. akọ mẹ́dì náà wọ́n jí dáyìí dá. jẹ́ náà ti lè máa ṣe jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbà yìí tó máa ń jẹ́ mọ́nu. àmín. Saudi Arabia àti Nàìjíríà tó borí oṣù pátá. sẹ́rí nígbà tí ọkùnrin tí ó kéré àbí ọ̀wọ́n tí ó tó sọ wípé kí àwọn Áfíríkà kó máa ṣe tẹ̀lẹ́sì. àmọ́ ní ìkẹyìn wọ́n bẹ̀rẹ̀ sí máa lo àwọn àfárí. ìjọba ìjọba yẹn tẹ̀lé ni pé ẹnbàtí ti kúrò àlọ́wọ́ ọmọ tí ní jamia. àmọ́ tí bàbá pẹ́ wọ́n bẹ̀rẹ̀ lórí ẹni kan gbàdé ṣe mọ́sítà lọ́wọ́ àwọn àfa àwọn àdúgbò àwọn ìsìlámù. ọlọ́ba wa jẹ́ ìmọ̀kan bẹ́ẹ̀ pẹ̀lú nínú kàrọ́ yìí wọ́n wọ etí ọ̀pọ̀ ìmọ̀ yìí pé àwọn àfa àti mọ́kọ́ kéré náà wọ́n á fẹ́ kọ́sẹ̀ yìí o ní jẹ́mà ti máa mọ̀ àwọn ti tó wọ́n ta alẹ́ kọ́sẹ̀ yìí ní ẹ̀ńtẹ́ táàmù yìí ní àkàsí báyìí o. àfa àtọ̀káwọn àfa àwọn àdúgbò ìsìlá wọ́n ní pẹ́ẹ́lẹ́ mọ̀ ní báyìí ẹ lọ mú ọmọ ọ̀rọ̀ yìí dáadáa bí ẹ ti yan ìtura àwọn ìsìlá ní mọ̀ áàdìrọ̀ wọ́n ò sí ìwà ìkúrà nígbà náà wọ́n ká ọ̀rọ̀ ìkúrà ètò ìbọn lọ bá a ti rí wọ́n ti láwọn ọmọ kí ó tọ́ pọ̀ fún ọ̀làfíà ọ̀rọ̀ bá wa jẹ́ alhamdulilayi rabbil alamin. alhamdulilayi rabbil alamin. ọjọ́ ìkú Nàìjíríà ọjọ́ ìkú lè bàbá wa máa di àwọn àdúgbò fún ọ. wọ́n bá dáadáa náà jẹ́ o. bàbá tí yóò yà fún àwa ẹ o bẹ́ẹ̀ lọ́nà tó wá sí dáadáa fún ohun tó jáde lára àbáwa náà. gbogbo pátá ọmọ ìlọrin sí wọn ọlọ́run sí ẹni àmì dáadáa. ó ní ẹ̀mí bọ́ọ̀lù nìkan mọ́ ọmọ ìkọlọ́ fún ọ nígbà wọn bá tó ọ wọn gbé àbọ̀nà kalẹ̀ ó sì rán ilé wọn dẹ́kun mọ́lẹ̀ kí aburú wọnú ilé náà. ṣètò tí wọ́n bá nǹkan jẹ́ káàkiri ọ̀rá yìí wọlé náà lọ́wọ́ wọ́n ti sọ́wọ́n sáré láì jẹ́ kí àfa wa ó kí ní pé àpẹẹrẹ ní sí ẹ̀ka tí wọ́n máa ń pe àfa wa yìí. ọmọ jáde. pé àtàwọn ará ilé mi wọn gbé wọn lọ mo ní àwọn tó bẹ́ẹ̀ ṣe nǹkan ní yẹ̀mí nù ìbílẹ̀ tó rí ọkùnrin yẹ̀mí ọwọ́ ọ̀tún wọn ó ní pé tí wọ́n fẹ́ lọ bì kan àti ìbàgbé Saudi Arabia tí ṣe ìmọ̀ gbàmì lọ fún ẹni tó ní àṣẹ ọgbà kàmí tí ẹni tó sáré ṣe lọ àwọn àpá àwọn òbí lọ bì kan kí ẹ máa ń lọ wọn bá lọ ibẹ̀ ọ̀dọ́ wọn ti máa ń fẹ́ mú jámẹ̀ náà bẹ́ẹ̀ máa ṣàkàlà lórí ìlú afa wa mọ nta ẹgbẹgbẹ o afa mi bẹ dùkọ n'ẹkọ afa wa ọmọ àtàwọn ẹsẹ wa afa mi tí wọn ṣe tí wọn lé afa wa ọkùnrin ọlọ́run o ọjọ́ ìṣẹ̀ṣẹ̀ o afa wa gbà ọjọ́ tó àgbẹdà sáńtẹ kẹkọọ mẹdárí afa mi jẹ bẹ́ẹ̀ o barikẹlọ so na ẹkẹ afa wa o ọjọ́ ìṣe ètò ìṣèjì àgbẹdà afa gbà ọlọ́run ṣe ìmọ́lẹ̀ bá lẹ Yorùbá nìkó ọmọ ìṣẹ kó bá o ẹsẹ ẹsẹ lọ kí afa mi náà alẹbẹ wọn ọjọ́ kó bá o afa wa ti ní ọjọ́ kọ bàbá ìyàwó oníké afa wa ní o àtàwọn afa wa ti ní ìyá lọ́wọ́ káàkiri ti ní ọjọ́ kọ afa wa ṣe ní jáàmù ní kéwù bẹ̀rẹ̀ ọjọ́ ẹsẹ kí afa mi ti yé o kí afa mi ti yé o kí afa mi ti yé o wọn á afa wa náà afa wa ní wò afa wa ní wò afa kan náà kan lé o afa kan náà kan lé o afa wa ní wò ti ìyàwó yìí yàtọ̀ nípa ni gbọ́dọ̀ ọmọ ọ̀rẹ́ àti bọ́mọ òní ṣe wà mú jáàmì ní wọ́n sọ wípé táàbẹ̀lùkọ̀wáàbì sọ́mù tí mẹ́ta níhà wàhábù àníyàpàtà ní ìwà àwòzánìhà يوم النكاح الأنس في أقوالها كمايلات حاديات لسانها واليوم للفاروق يوم يرتجى من أسعد الأيام من أزمانها بارك الله فيكم وسلك الله دلوقتي تبقوا اوكي يا فاهمي كيرو تبزين صار ربنا لي àwọn àbáwá ṣètò ìrànà bí àtúntò olóró a wọ́n sọ̀rọ̀ kátà kọ̀rọ̀ náà pàtàkì pọ̀ ó sì ká kà fún wọ́n sọ ọ̀rọ̀ méjì mẹ́nu bá ń tó jẹ mọ́rọ̀ wọn pé kí ọkọ máa jẹ́ kẹ̀rí kó máa jẹ́ ọlọ́rẹ̀ wọ́n pàtàkì pọ̀
kẹ́rì tí ó sọ tó pàtàkì tá gbọ́dọ̀ mọ tẹ̀lé ní bí ọmọ káyé bí ọmọ ẹnu súnà nínú súnà ní káyé bí ọmọ máa ń wọn oúnjẹ fún ìyàwó ẹ̀ nínú súnà ní. ìdíbà nílé ọmọ ọmọ ìsámọ ọgbọ̀n tí ọba tí máa ń ṣe bẹ́ẹ̀ àlùbáríkà ó tún máa pọ̀ sí àlùbáríkà ó máa wà ní oúnjẹ náà ọmọ tẹ̀sí nínú súnà ó bákan náà wọ́n tó ní bá ń tọ́jú mọ́rọ̀ ìjà ẹ̀ha obìnrin lápẹ̀jọ́ láti ẹ̀wọ́ àfa wa ní ẹ̀rọ àní wọn ò dá wàhálà lẹ̀ nínú ilé àwọn àfa mi nínú ilé àwọn àfa àti ẹjọ́ ilé kéwú pàtó lórí ilé kéwú ọba sí ìyàwó ọbẹ̀ ẹsẹ̀ fọmọ rẹ̀ ní lọ́kùnrin àbóbìnrin ẹ wà á rí pé etí ń tẹ̀sí ti lọ ilé àfa mi kí ni wọ́n yóò ṣe ìyàwó lọ sí àyálẹ̀ yóò lọ sí ara lẹ̀ ìyàwó àfa ọba àfa àwọn òdòdó ìdílé ayé ìṣòro ni àdúgbò fọlọ́hún káàbá wọn ṣe yíyá bọ́ ọ̀yọ́ lórí ẹ̀ àṣìlẹ̀ kéèmà ó pé gbogbo ẹ̀ pátá ní ìbàdàn wàhálà náà kẹ̀kẹ́ báwọn ní máa dàrú bí. àṣìbọ̀n ti pàtàkì nǹkan báyìí kọ́ ẹ̀rọ yá mi láyé tí ẹ̀ wúlò sọ́kọ́ ṣẹ̀ yá ọ̀rọ̀ ẹ̀ ha mo sọ fún ọmọ kan bẹ́ẹ̀ kò tí ì ju ọdún bíi ètí ìwọ bíi àgbọ̀dún bíi ọmọ ṣèlétí yà sí lọ. obìnrin lè pé ìwọ ọmọ yìí láàrin ọdún kan sí ìsìn báyìí ọkùnrin bẹ́ẹ̀ lọ́bọ̀ ọ̀sán ó sì bẹ̀rẹ̀ sọ́ta ó ní ọkùnrin mẹ́wàá láàrin ọdún kan ọkùnrin mẹ́wàá ló bá sọ̀rọ̀. ọ̀rọ̀ yìí ti pẹ́ ọba tẹ̀wádìí ìpẹ́ yìí wọ́n ń tẹ̀lé àkàlẹ́ rẹ̀ mo ní ẹ̀yìn láàyè sọ̀rọ̀ pé àtọ́ra ọlọ́mpọ̀ lásì ní bẹ́ẹ̀ ní wo ọlọ́mpọ̀ lásì láàrin tọ́tọ̀ tí yẹ láti bí ọdún ní ti yẹ láti ṣe ọdún kejì àti ìdí àná wọ́n bẹ̀rẹ̀ pé wọ́n ti àyè ọkùnrin ló bọ̀ ọtọ́ ọdún kejì tó ti yẹ àpò ní àwọn òun ní ọkọ̀ ọ̀sùn fún ọ̀bẹ bí ọ ẹni tí wà ní ọkọ̀ wọn ń tẹ̀mí lóní ó ní òsì ẹni tí wọn bá sọ fún ọ̀bẹ sí ní olùkọ́ yẹ ẹgbẹ́sẹ̀ àti mọ́tà tọ́gbọ́dé pẹ̀lú ìjọba ń sí ara rẹ̀ ẹ̀fọ́ túnlẹ̀ ọjọ́ ni ọlọ́run tó ó sì mọ̀ dábì tí nípa òye mo pẹ́lẹ́ àwọn pa àbábọ̀ ní ẹbí tì náà àbí ń sọ́kọ̀ àwọn náà pé mọ̀ṣálẹ́ tó ń tẹ̀lé àyíké dáadáa ní dáadáa báwo sì ní ẹgbẹ́ tó ṣe ọlọ́pàá tó ń jáde ń bẹ̀ tó tó ọmọ ẹgbẹ́ rọrùn tó ń jẹ́ rọrùn lọ́pàá tó máa ṣe fún wọn àwọn náà tá àti ìṣe lọ́wọ́ sí rọrùn lọ́wọ́ sí rọrùn tó máa rọrùn ọ̀pẹ́ bá sẹ́lẹ̀ sẹ́lẹ̀ lẹ́ẹ̀kan sí kí bá ìta ń dòkó kó sí àpá wa tí wọ́n ti wọ́n sì ìdókò yìí láti pa ọmọ ìyá mi ní ìjà mi yàn. Amin. وعليكم السلام ورحمة الله وبركاته. جزاكم الله خيرا. كل من سمع مباني السنوري. آمين. نعم إن شاء الله.